Africa Content TV. I love you so much, Lisa. Mo fi kábíyèsí mo fi kí gbogbo àwọn orí adé tó wà bí. Mo kí ọba Olúfẹ̀ àti bàbá mi lọ́wọ́ àti gbogbo ẹ̀yin ìyá mi o. Ṣé ìpọ̀nìṣẹ́ ìdílé ń jábọ́? Àtẹ̀yìn bàbá mi mo kí o. Abuse! Abuse! Nínú oore tí bàbá ṣe, lọ́lọ́ ní mo rò. Nínú oore tí bàbá ṣe, oore yẹn bá bọ̀. Ó ti rà ní òru. Àti kí sábà dúpẹ́. Oore yẹn bá bọ̀. Ó ti rà ní òru. I can feel the spirit. I'm seeing today. I can feel the spirit. If I know you always come to stay in different. Till I think of Akibaba, till I think of John, I need to be on one. Kò yẹ kí ìfẹ́, great ìfẹ́. Àwọn ọmọ òwe wà láti Amẹ́ríkà. Wọ́n máa ìgbókò ẹ̀kọ́kẹ́ yìí, a máa wá dùn wọ́n. Ó ní ìwọ náà máa fún mi ṣe. Gbogbo owó tó máa dẹ́sẹ̀ léyìí. Torí màmá kan ní pé àràbá ń dá owó jẹ́. Ó ní ìwọ náà, ó fẹ́ lọ ìfẹ́. I love you. Only one of you share. Content deeper before I can people in 2026. But we don't need no water. Only one fekile ìfẹ́ ní ọ̀síwájú. Only one of gbàdúrà mi. Ojoojúmọ́ ni bàbá yìí expect me. Inú mi ò ní dùn. But today, I am so happy. That kábíyèsí inside we commission. Everybody say commission. Commission. Commission in Johannes Road that leads to the palace. And the beautiful bridge. And the beautiful lights. Inú mi dùn lẹ́nu ìgbé tí mo tẹ̀ tí níbi lẹ́nu kí bàbá kó gbàdúrà fún mi kó lè máa lọ bẹ́ẹ̀. Ẹni kó máa lọ bẹ́ẹ̀. Thank you so much. I love you. I want to be God, yes, ṣe àti bàbá yìí. Ẹjọ́ náà kọ́ sí ẹgbẹ́ tí gbogbo wa pariwo kábíyèsí o.
Ìjọba mọ̀ pé wọn tó náà ṣe rere. Ẹgbẹ́ tó pariwo kábíyèsí lọ́lẹ̀ ìjọba.